a bá ń sọ wípé nǹkan ti bàjẹ́, ẹ béèrè lọ́wọ́ wa pé kí la rí. Bẹ́ẹ̀ ni, àwọn onílàákàyè ni o, kì í ṣe àwọn tí làákàyè wọn ti ní problem. Tá a bá ń sọ wípé nǹkan ti bàjẹ́, ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ àwa pé kí la rí, àwọn onílàákàyè. So these are more reasons tí mi fi yọ Cherubu àti Serafu kúrò lẹ́yìn orúkọ tèmi, ẹ̀yìn orúkọ ìjọ mi. Pé báwa ṣe bá Cherubu àti Serafu kọ́ ní gbogbo ẹ̀ wáyé. Àti wá rí Cherubu àti rí Serafu débi wípé àwọn ọmọ kéékèèké tí wọ́n mọ̀ kankan ni wọ́n ń pa ìtàn Cherubu, ni wọ́n ń pa ìtàn Serafu. So possible àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ tí wọ́n mọ anything nípa Serafu, tí wọ́n mọ anything nípa Cherubu, àwọn ló ń pàtó kiri báyìí. Àwọn èèyàn dẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn. A máa ní yes sir, you are correct, 100% correct. Nítorí pé antichrist ó ti wà nínú ayé. Ìyẹn lẹ ṣe rí pé mo sọ fún yín wípé àfisílẹ̀ tẹ́lẹ̀ ni aláwọ̀ sọ̀rọ̀ mọ́, bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí màá máa jáde fún gbogbo yín. Ẹ̀yin tó bá wá ní wípé bá a ṣe jáde lórí òtítọ́ yìí kò tẹ́ wọn lọ́rùn, ohun tó jẹ́ kó ṣe ni pé kò nídìí ẹjọ́ lórí íńtánẹ́ẹ̀tì. Ìwọ bọ́ sí ọ̀dọ̀ ọlọ́pàá, lọ fi ẹjọ́ wa sun ọlọ́pàá. Mo dẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ wípé ọlọ́pàá ní ẹ̀tọ́ láti invite wa síbẹ̀, a lọ sọ tẹnu wa ń bẹ̀. Kì í ṣe ẹjọ́ tí dé pé ẹ kò fẹ́ fi bà orúkọ Ọlọ́run jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì tẹ̀kàn pariwo òṣìkiri. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín gò mọ̀ pé òun ń bà orúkọ Ọlọ́run jẹ́, ṣùgbọ́n ohun tó kàn ń rò lọ́kùn ẹ̀ ni wípé òun fẹ́ fi YouTube make owó, òun fẹ́ fi Facebook make owó, òun fẹ́ fi TikTok make owó. Tẹ́hùn ọ̀pọ̀lọpọ̀ content creator lọ́kàn ń ṣe kiri, ṣùgbọ́n ìmí gò mọ̀ pé òun ń bà orúkọ Ọlọ́run jẹ́. Ó dẹ̀ máa ní problem lọ́jọ́ alẹ́, ó máa nídìí. Ó máa nídìí lọ́jọ́ alẹ́. Sọ̀nà wo la fẹ́ gbégbà tí kò ní nídìí lọ́jọ́ alẹ́? Gbogbo ìwọ tó ń bà orúkọ Olúwa jẹ́. So therefore, kò síbi tí wọ́n wà náà, wọ́n wà nínú celestial. Ṣùgbọ́n tí wọ́n bá ti rí pé o ò fẹ́ jẹ́ kí wọ́n fi rá dáradára ẹ, you will pull out of them. Mo lè máa wọ aṣọ funfun, Cherubu kọ́ ló láṣọ funfun. Mo lè wọ dúdú, anything tó bá wùn wá nínú aṣọ lẹ̀dá lè wọ̀, ṣẹlẹ̀ kọ́ ló ní. Kírú yìí, ẹ̀yin náà máa gbọ́ ọ̀rọ̀ òpònú tí mánu yìí sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní làákàyè nìkan gbọ́ o. Tí mo mọ̀ pé àwọn tó ní làákàyè wọ́n máa ní mò ń support. Ó ní èèyàn kan kọ̀wé, ó kọ nínú feedback mi, ó ní I know that this man is always have negative thinking. No? Orí òkè májẹ̀mú tí mánu yìí mẹ́nu lé yìí, orí òkè májẹ̀mú bàbá kan ti mẹ́nu lé rí, nítorí pé mo respect bàbá yẹn, mo kàn mojú kúrò ń bẹ̀. Mo respect wọn gan. Mo rò pé kò ń ṣe kí n má jáde, kí n má bá bàbá yìí hági kankan. Tẹ bá fẹ́ sọ̀rọ̀, ẹ má fi rá dáradára àwọn tó kù. Ẹni tẹ ẹ bá rí pé ó ṣe nǹkan tí kò dá yẹn gangan ni kẹ́ sọ̀rọ̀ ẹ̀. Ẹ má wá fi rá dáradá tí ẹni yẹn kẹ́ fi máa ba ohun tí wọ́n ń pè ní àkójọpọ̀ the body of Christ kẹ́ má fi máa bàjẹ́. Òun làwa ṣe jáde, òun ni mo ṣe ń sọ̀rọ̀. Ó ń sọ pé orí òkè ẹ̀mí tó máa ń lọ, owó ni wọ́n fi ń kó jọ. Tó bá ti fẹ́ wá owó, òun lè máa téèyàn kan lọ sórí òkè, òun ló ń lọ sórí òkè ẹ̀mí. Kò ń ṣerú tèmi o. Èmi ń lọ sí 21 days. Ọlọ́run dẹ̀ ń gba iṣẹ́ ìyanu ṣe gidigidi gan. Ṣé mi tí mo máa lọ sórí òkè ẹ̀mí, tí mo máa pa ẹran fáwọn tó wà níta tó máa jẹ oúnjẹ every day, ni wọ́n máa fi oúnjẹ bírèkì, tí kì í dẹ̀ ń ṣe pé owó tiwọn ni mo gbà, owó tèmi ni mo ná.
every day tó bá ti di ìrọ̀lẹ́ wọ́n máa jẹun jẹ, people will eat, wọ́n á break. ẹ bá fẹ́ sọ̀rọ̀ ibi tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ yẹn òun ni kẹ́ ẹ lọ pọ́ìntì kẹ́ lọ sọ. tẹ́ ẹ bá wá dárúkọ ẹni yẹn o, tẹ́ni yẹn náà bá wá mọ̀ pé nítòótọ́ òun jẹ́ citizen of Nigeria tó dẹ̀ mọ̀ pé òun tẹ́ ẹ sọ yẹn fẹ́ tàkùnbọ̀ báwọn ni á lọ gbé ọlọ́pàá níbi tó bá wà, wọ́n á gbé ẹ. alọ́pọ̀ ló máa ṣẹ̀wọ̀n níyì tó wà nílẹ̀ yìí nínú yín, ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣe ẹ̀wọ̀n nínú yín. ẹ bá fẹ́ báyàn sọ̀rọ̀ ẹ lọ bẹ́ni tẹ́ fẹ́ bá sọ̀rọ̀, ẹ má wá máa tàbùkùn bá gbogbo wa. ìyẹn ló ṣe pé èmi yọ Cherubu àti Serafu kù lẹ́yìn orúkọ chọ́ọ̀chì tèmi. So I'm not part of you. You can't be saying nonsense. àwa ń lọ sórí òkè májẹ̀mú. orí òkè májẹ̀mú tó jẹ́ ni wípé it is a personal something between you and your God. pé ní ìgbà báyìí mo máa fi ara mi sílẹ̀ kí wọ Ọlọ́run kó o lò mí fún àwọn èèyàn. kò tó ń pè lórí òkè májẹ̀mú nìyẹn. àwa fi ara wa sílẹ̀ fún 21 days láì jẹ láì mu. lọ kọ̀nfàmù mi dáadáa. àwọn iṣẹ́ wòlíì tó ń jẹ oúnjẹ nínú yàrá. 21 days yẹn ní December 1st to December 21, every December 1st to December 21 máa bọ̀ kó wá wò ohun tó ń ṣẹlẹ̀. everybody has his own reason. o ò lè ti torí reason ní tiẹ̀ pé ìwọ ò lè fi ebi panú, ìwọ ò lè gbéra ẹ pamọ́ fún 21 days. àwọn kan wá ń ṣe kó wá máa jáde lòdì sí irú wọn. everybody has his own reason. yẹn ló ń bí mi nínú lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ọmọ kékeré Nàìjíríà yìí sí. if you cannot do it, why are you giving the people that is doing it problem? ẹgbẹ́ ohun tó sọ ẹ̀yin Cherubu àtẹ̀yin Serafu mo ṣí ẹ̀ sí bíbá yìí ni kẹ́ ẹ gbọ́ ohun tó sọ. olówó ló ń fi orí òkè májẹ̀mú owó ló fi ń ṣe. ẹ béèrè lọ́wọ́ ẹ pé ṣọ́ọ̀ṣì tóun wà tóun ò sórí òkè májẹ̀mú ṣé wọ́n ń dá owó níbẹ̀. ẹ béèrè lọ́wọ́ ẹ ṣẹ́ ráwọn èèyàn tẹ́rí ẹ wọ́n ṣí ire gan o. àwọn ohun tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀ ju tàwọn èyí tí àwọn tí wọ́n ń ṣe tó ń gbé síta lọ. àmọ́ ní ìkan náà sọ wípé o gbọ́dọ̀ it's a course tó bá ti lè fi owó ṣọ́ọ̀ṣì kó ti fi ṣe nǹkan kan kó fi rán ọmọ ẹ lọ́lẹ́wì. ẹ béèrè lọ́wọ́ ẹni tó sọ. wọ́n kàn wá sọ̀rọ̀ nítorí pé wọ́n ní ọmọ pé òpònú ni àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ àwọn lórí íńtánẹ́ẹ̀tì. ẹ béèrè in one way or other wàá lọ yọ nínú owó ṣọ́ọ̀ṣì fún nǹkan kan ṣá. in one way or other you must. olùfowó ṣọ́ọ̀ṣì òfìrà kírẹ́dìtì òfìrà no, in one way or other you will do it. you know you are just lying for the people. you are just lying for those people tí orí wọn ti jọba tó jẹ́ pé ohun tí wọ́n ń sọ yẹn ló fẹ́ gbọ́. ìdí tá ẹ ṣe ń sọ pé baba confirm is always on a negative lane ni wípé èmi ò sọ ohun tẹ́yìn fẹ́ gbọ́, ohun tọ́lọ́run rán mi lèmi máa ń sọ. that is why you always say that this baba is a negative person. orí òkè májẹ̀mú mo máa fi ń bẹ Ọlọ́run lọ́dọọdún ni. Ọlọ́run nínú ọdún tí mo tún ń lọ má jẹ́ ń rókù ọmọ, má jẹ́ ń rókù aya, má jẹ́ ń rókù ọmọ ọjọ́, má jẹ́ ń rí wàhálà, má jẹ́ ń rí dààmú. gbogbo nǹkan mo máa ń fi orí òkè májẹ̀mú yẹn béèrè. ó jẹ́ májẹ̀mú láàrin èmi bó dẹ̀ ṣe rí nìyẹn láàrin ẹni tó lọ sí orí òkè yẹn gangan àti Ọlọ́run. pé májẹ̀mú ni mo fẹ́ fi bẹ́ẹ̀ rìn, mo fẹ́ béèrè àwọn nǹkan kan báyìí. oníkálukú ló wá mú un tó ń béèrè pé jẹ́ kí n rí nǹkan báyìí ṣe, jẹ́ n rí nǹkan báyìí ṣe, mo fẹ́ ṣe nǹkan báyìí. bó bá dẹ̀ jẹ́ pé Ọlọ́run ló pè ẹ́ ń tòótọ́ wàá rí pé ó máa wá sí ìmúṣẹ. ẹni tá à ń sọ yẹn béèrè lọ́wọ́ ẹ̀ ṣé wọn ò ń dáwó ń ṣọ́ọ̀ṣì ẹ̀ in one way or other. gbogbo bó ṣe ń sọ̀rọ̀ kiri yìí àwọn èèyàn máa appreciate ẹ̀, olùṣí adẹ̀ máa gbà lọ́wọ́ wọn. appreciation yẹn ìyẹn ò ń ṣe pé gbowó lọ́wọ́ àwọn èèyàn. àwọn tí o pònú bíi tiẹ̀ wọ́n appreciate ẹ̀ tí wọ́n like nǹkan tó ń sọ tí wọ́n sọ wípé 100% confam
100%. Kí ló dé tẹ́ ẹ ṣe fẹ́ bà Kérúbù àti Serafu jẹ́? Èmi ò nídìí láti kọlu ẹ̀yin bàbá kankan sí attention, but I'm just talking generally. Kí ló dé tó jẹ́ pé Kérúbù Serafu ẹ fẹ́ bàjẹ́? Kí ló dé tó fi jẹ́ wípé èṣù gbé ẹ̀yin dìde as an antichrist? Orí òkè májẹ̀mú kò sí ẹni tí yẹn kàn ó, láàrin ẹni tó ṣe àti Ọlọ́run lèyẹn wà. Tó bá dẹ̀ jẹ́ wípé tòótọ́ ni ayé máa mọ̀, tó bá pé kì í ṣe tòótọ́ náà ayé máa mọ̀. Àwọn èèyàn ń lọ sórí òkè ẹ̀mí bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ tèmi, kọ́mọ aláwọn kan ń sùn lójoojúmọ́ lẹ́nu, wọ́n jíṣẹ́ iṣẹ́ tẹ́ jẹ́ lánàá báwo ló ṣe jẹ́, mo máa ń jẹ́ kó yé wọn. Kò ṣe kọ́ tó lè lọ sórí òkè ẹ̀mí máa ti wò dáadáa, but èmi o, mo ní májẹ̀mú tí mo máa ń lọ lọ́dọọdún tó dẹ̀ rí bẹ́ẹ̀. Ìwọ lọ béèrè lọ́wọ́ bàbá kò gbèrègbè látọdún tí bàbá kò gbèrègbè ti ń lọ sí orí òkè ẹ̀mí. Ó lọ béèrè lọ́wọ́ yé ẹ̀mí tí bàbá yẹn ti gbàlà láyé, lọ́wọ́ ẹni tó ti tara bàbá yẹn là. Nǹkan tó ń pè lórí òkè ẹ̀mí nìyẹn. Májẹ̀mú ni. Tó bá ti dé ìwọ gan fún rẹ ti mọ̀ pé àkókò yẹn ti ń súnmọ́lé. Why saying wrong thing about it? All because ẹ fẹ́ bu omi tútù sínú ọkàn àwọn tó ń sin Ọlọ́run pé kó má sin Ọlọ́run mọ́. You are antichrist. This man that is talking, ma attach video ẹ wá gbọ́. Mósè inú Bíbélì a rí pé Ọlọ́run ló pe Mósè gorí òkè. Mósè ò dẹ̀ ṣe ní ọdọọdún wípé orí òkè májẹ̀mú kò tẹ pósítà wípé òkè a máa lọ orí òkè lọ́dọọdún o. Àǹkódẹ kò léèwọ̀ tí èèyàn bá kó gbogbo àwọn ọmọ ọjọ́ ẹ̀ wípé òkè o ẹja àgbàwẹ̀ o. Tí ò bá ti ní máìdí pé wọ́n fẹ́ fi ṣe money transaction, wọ́n fẹ́ máa ta nǹkan nù ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ orí òkè táwọn èèyàn ṣe ń sìn business orí òkè ni. Ẹ rí pé ọjọ́ orí òkè wọ́n máa ta káṣí, wọ́n máa tọṣẹ, wọ́n á ta kándù, ta gbogbo ẹ̀. Ń ṣàwọn òkè tọ́lọ́run béèrè fún nìyẹn. Ibi tí o ti ní problem nìyẹn. We are spiritual. Mo máa ń sọ èmi Ọlọ́ládé Àlàbá Ṣómúyìwá, èmi wòlíì àbàmì bàbá confam JP. It is a personal thing. Bó o bá rí mi lórí òkè mi, o ò lè rí kí wọ́n tayọ̀, o ò lè rí kí wọ́n ta ọṣẹ. Èmi dẹ̀ ń ṣe ọṣẹ fáwọn èèyàn, àwọn èèyàn order from abroad everywhere. Mo ń ṣe anything, mo ń ṣe kò sí nǹkan tẹ́ ẹ béèrè tó jẹ́ pé spiritual thing tẹ́mi ò ṣe. Ṣùgbọ́n lórí òkè tèmi mi ò lè rí kírú ẹ̀ ṣẹlẹ̀ nítorí pé èmi ò like ẹ̀. Àṣẹ tó wà lẹ́nu tèmi lèmi fi máa ń sọ̀rọ̀. Go and check my record. Èmi kọ́ ló ń bá wí o, but mo kàn try láti máa sàn kankan nípa pé ó ń bẹnu àtẹ́lu àwọn èèyàn kan tí kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Now wípé mi ò wá ṣe yẹn, ṣó jẹ́ kí n bẹnu àtẹ́lu àwọn tó ń ta iyọ̀, àwọn tó tọṣẹ lórí òkè? No. Everybody ló ní bọ́lọ́run ṣe rán. Bọ́lọ́run ṣe rán Mósè kọ́ ló ṣe rán Elijah. Bọ́lọ́run ṣe rán Elijah kọ́ ló ṣe rán Elisha. These people, èmi ò ní nǹkan kan láti fa ẹ̀yin àgbà Kérúbù sọ o, ṣùgbọ́n àwọn ọmọ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣì ń tẹ́tí sí wọn kí n sọ fún yín, tó dẹ̀ jẹ́ wípé ẹ gbà pé Kérúbù wà àti Serafu wà ní tòótọ́, mo sọ fún yín, you are dragging Cherubu and Serafu to the mud. Ẹ máa bayé Kérúbù jẹ́, ẹ máa bayé Serafu jẹ́ o, gbogbo ẹ máa dàrú pátápátá. We are spiritual. I'm a spiritual. Jẹ́ kí n má tiẹ̀ sọ ti yín. I'm a prophet. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whoever that is concerned. Tẹni tó bá wù kì í ṣe gbogbo èèyàn. Wọ́n bá ti bá ti ń sọ màá ní for whoever believe in it. Mi dẹ̀ push èèyàn kò ṣe. Ẹni tó bá believe ẹ̀ á wá máa ṣe fún ọdẹ ń rí result wọn. Kò léèwọ̀. Ìwọ ló fẹ́ sọ fún ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ sínú chọ́ọ̀chì kan bó ṣe fẹ́ rúlu chọ́ọ̀chì ẹ̀ pé kò mátà o, wòlíì lè pa àwọn ọmọ ọjọ́ ẹ̀ àwẹ̀ ọjọ́ mẹ́ta kájọ gbà. No, o ò lè sọ yẹn. Do your own and let people do your own, their own. Tiẹ̀ tó ń ṣe gan ṣó ti dáa. Àwọn tó dẹ̀ bá tẹ̀lé ẹ tó pé ibi tó ti lè rí èrò púpọ̀, àwọn tó lè tẹ̀lé irú ìwọ tó ń sọ èdè must be an antichrist like you. Antichrist ti jáde, ẹ lajú yín sílẹ̀, ẹ lajú yín sílẹ̀. Ìwọ fúnra ẹ
ló lè mọ̀ wípé ibi tó ń lọ yìí ò dáa. Béèyàn bá sọ fún ẹ gan ò lè má gbàgbọ́, ṣùgbọ́n tó o bá dẹjú sílẹ̀ dáadáa wàá mọ̀ pé ibi tó ń lọ ò dáa. ṣé ń gbọ́. àwọn orí òkè tọ́lọ́run béèrè fún kò ń ṣe orí òkè tó ń pé ẹ máa plan fúnra, orí òkè tó ń pé ọlọ́run fẹ́ pè ẹ́ into the personal orí òkè. àrídélé ayé ìgbà yẹn àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n ń lọ orí òkè yẹn wọ́n máa ní ìsémọ́ ló máa ń pè é. ìsémọ́ wọ́n lè wà ní ìsémọ́. wọ́n wà ń bẹ́ẹ̀ gbà yẹn ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó wà ń bẹ́ẹ̀ gbà yẹn. orí òkè táwọn bàbá wọn máa ń lọ ìyá wọn látayébáyé lórí òkè májẹ̀mú ti wà, táwọn èèyàn dẹ̀ máa wá lọ́jọ́ ìsọ̀kalẹ̀, táwọn èèyàn máa wá tó máa wá pẹ̀lú owó, tó máa wá pẹ̀lú pé àwọn fẹ́ wá yẹ ìránṣẹ́ ọlọ́run yẹn sí, ní àwọn fẹ́ wá yẹ ọlọ́run tó lò ó sí, ọlọ́run tó lò ó yẹn àwọn fẹ́ wá yẹ sí nínú ayé, àwọn fẹ́ yẹ. ẹ má gba ọ̀rọ̀ ẹni yìí gbọ́ o, in one word àwọn yìí máa bà kérúbù jẹ́, wọ́n máa bà Serafu jẹ́. kò yẹ lẹ́ni tí mo máa jáde fún ṣètò pé but mo rí pé gbogbo ohun táwọn yìí ń sọ yìí àwọn yìí máa bà kérúbù yìí jẹ́, wọ́n máa bà Serafu tẹ́ gbé dání jẹ́. ìyẹn ló mú àwa yọ orúkọ kérúbù àti Serafu kó lẹ́yìn orúkọ wa. kò sí ohun téèyàn lè fi mí ṣe. I know the right thing and I am doing the right thing. mi ṣe nǹkan téèyàn kan máa lóun fi sọ̀rọ̀ sí mi tí n bá dá sí ẹjọ́ mo fi Ọlọ́run bú rẹ̀, ẹjọ́ tó jẹ́ pé ó ní justice ni o. mi ń dáṣẹjọ́ tó jẹ́ pé ó máa béèrè lọ́wọ́ mi pé kí ni mo bá débẹ̀. this is wrong. jáde ni wọ́n máa gbàdúrà fún gbogbo èèyàn ṣùgbọ́n nísìnyí social media wọ́n tó máa dọ̀ tó I am on 12 days orí òkè má jẹ́ mú owó náà fẹ́ fi kú lọ. sórí ibi tó ti wá sọ yẹn ibẹ̀ ló tún ti gọ̀. I am of 12 days orí òkè má jẹ́ mú. Olúwa rán wa jáde ni ó ní ẹ lọ sínú ayé kò ti gba èmi ò ń ṣí báìbù mo dẹ̀ mọ bíbélì gan ṣẹ̀wá pé tí bá wá sórí íńtánẹ́ẹ̀tì báyìí ò lè rí mi ti ń ṣí báìbù but go to all my preaching you will see pé ẹni tí ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ràn lọ́wọ́ gan nínú ayé yìí. Olúwa ní ká lọ sínú ayé ká lọ preach bí wọ́n ṣe ń sọ tiẹ̀ ẹlòmíà sọ tiẹ̀ ká lọ jèrè ọkàn. So therefore ó ní ráìtì láti lè publish yẹ síta bó ṣe ń ṣe nígbà ayé yẹn ó ṣe padà sí ìgbé ayé yẹn kó lè pọ́ lórí burúkú lẹni tó ń sọ̀rọ̀ yìí padà sí ìgbé ayé tìyẹn kó o má lo íńtánẹ́ẹ̀tì. mò ń bọ̀ o kó o má lo íńtánẹ́ẹ̀tì kó o má lo anything. ayé ti change, we are in internet world. bí wọ́n gan lóhun ò lò one day you will be pushed gbà tó bá yẹ pé kò sẹ́ni tó gbọ́ ẹ. Come outside and you will talk. But when you want to come and talk, speak reasonable thing. No, you need to publish God. Let them know God is here. Olúkálùkù ló dẹ̀ máa ṣe tiẹ̀. Adébóyè ń publish tiẹ̀. Èmi ń ṣe tèmi. Ìwọ ń ṣe tiẹ̀. But let us do it in the right way. That is me. A one word ṣòdí bọ̀bọ̀ tí mo fi wọ̀nyí ẹ má gbàgbọ́ antichrist ni orí òkè májẹ̀mú wa o ó dẹ̀ wà personally pẹ̀lú èèyàn àtẹni tó ń sin Ọlọ́run o lè sọ fún wòlíì kan nítorí pé ìwọ náà jẹ́ wòlíì oní báyìí ni wòlíì yẹn ó gbọ́dọ̀ ṣe ìrìn àjò ẹ̀ kó possible. tèmi ni pé kó ṣe dáadáa kó má ṣe wrong way. God bless you. Má attach fídíò yìí tó o bá wá rí pé nǹkan tí mò ń sọ yìí sẹ làákàyè wà ń bẹ ó dẹ̀ bá mi ṣí ẹ kó lè la ojú àwọn yìí kàn mislead the people wrong ni. ìyẹn ò sọ pé gbogbo tó ń sọ yìí people will come to Cherubu. Cherubu is a Cherubu already. kò tó yẹ pé even gan àwọn CAC ń ṣe àwọn churches ńláńlá ń ṣe wọ́n lọ sórí òkè májẹ̀mú ó lè lọ fún 100 days. báwọn èèyàn bá dẹ̀ wá bẹ̀ wọ́n ń da owó wọ́n fún ìránṣẹ́ Ọlọ́run ní nǹkan wá déta in one way or other owó òun náà ń gbowó òṣèré yìí ó ń gbowó ò bá òun kó jẹ́ pé òun ṣiṣẹ́ náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣe ń gbowó òun gba gift lọ́wọ́ àwọn ọ̀dẹ̀ bíi tiẹ̀ tí wọ́n ń gbọ́ ẹ̀. Stop misleading people. That is why we irú àwa ṣe jáde. Stop misleading people. God bless you. Help me to share this video. Orúkọ mi ò yí padà. Bàbá confam JP náà ni. God bless you.
wọ́n gbé ọṣẹ kan sọ̀kalẹ̀ wá òróró kan lélẹ̀ òróró ìyanu kíní kan ọṣẹ àlùyọ ọṣẹ ìyọnu àwọn àgbà gbogbo àwọn yẹn kò ń ṣe àwọn kan tó tínú Ọlọ́run dùn sí rárá ṣùgbọ́n àwọn kan tá a fi ń ba àwọn atọ́ funfun òun la fi ń bàdẹ́ la fi ń stay nìyẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run ò pè láti gòkè àwọn ọlọ́pẹ̀ra wọn nítorí pé bí ń pa wọn. Kábíyèsí Elédùmarè. Orí òkè májẹ̀mú táwọn èèyàn ń lọ sìn owó náà fi ń kó ẹnìkan tá a lè sọ pé bóyá ó lórí òkè Mósè Ọlọ́run ló pè é Mósè ò ṣe ní yẹ́lì Mósè ò ṣe ní pé lọ́dọọdún ni màá máa lọ gorí òkè Mósè inú bíbélì ni mo sọ ọ̀gbọ́n jẹ́ Mósè orí mọ́ládé o Mósè inú bíbélì a rí pé Ọlọ́run ló pè Mósè gorí òkè Mósè ò dẹ̀ ṣe ní ọdọọdún wípé orí òkè májẹ̀mú kò tẹ pósítà wípé òkè a máa lọ orí òkè lọ́dọọdún o àǹkódẹ kò léèwọ̀ tí èèyàn bá kó gbogbo àwọn ọmọ ọjọ́ ẹ̀ wípé òkè o ẹjẹ́ àgbàwẹ̀ o tí ò bá ti ní máìdí pé wọ́n fẹ́ fi ṣe money transaction wọ́n fẹ́ máa ta nǹkan nù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orí òkè táwọn èèyàn ṣe ń sìn business orí òkè ni ẹ rí pé ọjọ́ orí òkè wọ́n máa ta handkerchief wọ́n máa tọṣẹ wọ́n á ta candle ta gbogbo ẹ̀ kò ń ṣe àwọn orí òkè tọ́lọ́run béèrè fún nìyẹn àwọn orí òkè tọ́lọ́run béèrè fún kò ń ṣe orí òkè tó pé ẹ máa plan fún ká orí òkè tó pé Ọlọ́run fẹ́ pè ẹ́ it will be personal orí òkè a rí pé ní ayé ìgbà yẹn àwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n ń lọ orí òkè yẹn wọ́n máa ní ìsémọ́ lọ́ máa ń pè é ìsémọ́ wọ́n lè wà nù ìsémọ́ fún 7 days fún 21 days ẹnikẹ́ni ò ní mọ̀ pé wà nù ìsémọ́ tó bá wá jáde ni wọ́n máa gbàdúrà fún gbogbo èèyàn ṣùgbọ́n nísìnyí social media wọ́n tó máa dúró tó I am on 12 days orí òkè májẹ̀mú owó náà bẹ́ẹ̀ fi kó jọ ó ṣe pé Ọlọ́run pè wọ́n Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nu wọn ṣùgbọ́n wọ́n mọ̀ pé ọ̀nà wọn láti fẹ́ fi gẹ̀ẹ́tì owó ọjọ́ ìsọ̀kalẹ̀ òun ní kẹwàá lọ wò ọjọ́ ìsọ̀kalẹ̀ lọ́jọ́ owó wọn á ní ká ìwọ tó fẹ́ raṣọ fún lẹ́mi tó gorí òkè wọ́n gbé ọṣẹ kan sọ̀kalẹ̀ wá òróró kan lélẹ̀ òróró ìyanu kíní kan ọṣẹ àlùyọ ọṣẹ ìyọnu àwọn àgbà gbogbo àwọn yẹn kò ń ṣe àwọn kan tó tínú Ọlọ́run dùn sí rárá ṣùgbọ́n àwọn kan tá a fi ń ba àwọn atọ́ funfun òun la fi ń bàdẹ́ la fi ń stay nìyẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run ò pè láti gòkè àwọn ọlọ́pẹ